Orílẹ̀-èdè náà nì, sáyé náà nì, ọmọ Nàìjíríà ẹ̀fọ́ wọ́pọ̀ bẹ̀rẹ̀ sí ayé wà, orílẹ̀-èdè la sì wọ̀ ni. Ibrahim Burkina Faso, ọmọ ọdún mélòó? Ẹ̀rọ tí ó dúdú ẹ̀rọ, ó lé gbogbo àwọn wáìtì tí wọ́n wá góòlù wọn, ó lé wọn dànù ẹ padà sí ìlú yìí. Àwọn ọmọ ẹni wọn wà, bẹ́ẹ̀ bá dé Burkina Faso báyìí, ẹ̀ yà rẹ̀ pé that is America. Gbogbo owó tí wọ́n ní nífẹ̀ẹ́ development pẹ̀lú ọmọ kékeré. Ìtọ́jú ẹ̀ka àwọn àṣàrí yóò mójútó wọn ò mójútó. Ọlọ́run ní kẹfà máa ta fún un wọ́n lé àárín ìdòkú. Ẹ̀yin tí a fẹ́ nú ayé tí a fẹ́ nú bà bẹ́ẹ̀ bá ti ṣe fi rí làwọn ọlọ́run ó ṣe fi jọba lé yín lórí ẹ bá wà mọ́ tó gbélé àárẹ̀ rí. Àwọn ọmọ pé wọ́n ń pa ẹnìkan wọ́n sàn sáré 2027. Àwọn ará wọn náà fẹ́ yàyà yín lórí ìbílẹ̀ yìí. Ọlọ́run ti jẹ́ ìyọ́ kẹ́tọ̀ ọdún jẹ́. Àwọn náà bẹ̀rẹ̀ àríwá yín àyà kí àwa ní wọ́ọ̀lù gidi. Ẹ máa ń wò wọ́n yóò sì ìyọ́ bẹ́ẹ̀ lé làwọn ní àgé. Kí ló rí jẹ́ bẹ́ẹ̀ ní ti wà láti ẹ̀ pọ̀? Àná ẹ̀ bá yọ̀ ẹ̀kọ́ ní wọlé láti wà ní ẹ̀. Á dà nǹkan rí. Bàbá rẹ̀ ò jẹ́ káńsẹ̀ lọ. Òun kẹ́ mú fún ìkẹ́kẹ́. Lẹ́yìn tẹ́tẹ́ ní àwọn ẹ̀fẹ́ ń pín. Ní ẹ bá pín lónìí báyọ̀ wọ́n tó kú pé owó lọ́sẹ̀ ti ń bọ̀. Láti ń bá lónìí. Yóò sì múra kẹ́kẹ́kẹ́kẹ́ ní. Lórí ti ń bọ̀ wáyé lórí àdégbárí ní ìgbọ́. Nábàá ní kí ọ̀bẹ ṣe. Ẹ bá kó àwọn kiri wá láti sóbí wọ́n sì ìka sí ní àwọn aláṣẹ wa àwọn olórí wa wọ́n bá kó àwọn kiri nìjáde wọn ò ní kó àwọn tó gbójú kọjá jù àwọn kan pé wọ́n lọ kó wa fọ́ọ̀ bá ń gbé sọ́rí sà bí ìgbà tó ń gbé kò ní da fún yàrá yàrá rẹ̀ wọ́n máa ń mú yẹn sí àwọn tó máa kó jáde wa. فأجر يمحو جنب الشهب كنت درا فقد بل كنت مدرسة تبني لدى باهرا بالعلم والأدب زبرت تعليما بتعظيم هديت له أيقظته بعد طول النوم والتعب لولا النظرة بمختار قد ختمتي لقلت أنت رسول دون مريم والله مثلك لا يرسل أثر تحيي مدى الطول كانت زينة العرب مولاي زد لكمال الدين مرحمة الحكم سيد الأبرار والنجب الحكم سيد الأبرار والنجب يا ربي واغفر قارئها وسامعها والمسلمين جميعا أينما حضروا والدينا وأهلينا وجيرتنا وكلنا سيدي للعفو مفتكرا. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين ملك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم الله بوكي النبوة محمد صلى الله عليه وسلم الله بوكي النبوة محمد صلى الله عليه وسلم الله بوكي النبوة محمد صلى الله عليه وسلم àwọn ìyàwó ànábì àwọn ọmọ ànábì صلى الله عليه وسلم àwọn sọ̀hábà صلى الله عليه وسلم àwọn almuhajirun àti gbogbo àwọn ansar ọlọ́run الله ọwọ́ kí wọn papọ̀ máa nẹ́bí Muhammad صلى الله عليه وسلم ọlọ́run ọlá àwọn takàálẹ̀ yìí dákùn báwa kí àlùfáàgbà رحمه الله tí wọ́n sùn lábẹ́kúta أبدا عليك تحيتي وسلامي ورضا ورحمة ربنا بدوامي يكفيك أنك للكمال معلم علمته الإسلام بالإسلام من خير علمك صار بعدك مفتيا صلى يصلي وصام خير الصيام صلى يصلي وصام خير الصيام ọlọ́run الله àfáàgbà رحمه الله àwọn tó bí àlùfáàgbà ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn آمين wọ́n jẹ́ ilé àfáàgbà ọba jẹ́ láyéláyé ọlọ́run آمين ọlọ́run wọlé abẹ́ báwa kẹ́ bàbá wọn láyé àgbà رحمه الله تعالى tí bàbá ń wí fún aláàyè yìí pé àáfàá mi ní pé kò lọ fẹ́ ṣé kí n bẹ lọ́hùn fún ọkọ ọlọ́jọba bàbá ní mo ní kí n fẹ́ ọ̀dà yẹn ń bẹ lọ́hùn fún ọkọ olówó bàbá ní rárá kí lọ wá fẹ́ bàbá àlẹ́jẹ̀gbà ni mo wá kọjú láàfáà mi mo ní bẹ́ẹ̀ ti rí ilé mi náà fẹ́. ويا ربي يا رحمن يا بارع الورى أرني لبيبا جعلي في منامي àfáàgbà àárín wọn pẹ̀lú ọlọ́run ń dùn lọ́wọ́ bá ti sọ̀rọ̀ inú lọ́wọ́ àti sọ̀rọ̀ inú àwọn àsọsẹ tá a fà gbà sọ sáyé ọ̀kan níbi tá a wà yìí nù ẹ̀ الحمد لله àsọsẹ àwọn pẹ̀lú bàbá tó bí oníwàásí àgbáyé رحمه الله ni wọ́n jọ ń kọjá lọ ní àáfàá àtọmọ akéwù àáfàá àgbà àti bàbá wa rọ́wàsí bàbá wa àmínú wa ọlọ́pàá wa ké wọn. آمين wọ́n ń sin àáfàá wọ́n ń sin bàbá wọn bàbá tó bí oníwàásí àgbáyé wọ́n ń sìn wọ́n lọ ilé padà.
wọ́n wá débi àwà yìí àfàgbà wá pé bàbá wa rọ́ àṣẹ àgbà yìí lágbájá ìyá yóò sì máa hó bí ọjà jọ kan. La ilaha illallah. ní àkọlé hó yìí nínú àwọn àsọsẹ ọ̀kan ni àwọn ọjà tọ́nà máa wá já tí ètú ọ̀kan gbòógì yìí lọ́rọ̀ dábàá bàbá làjẹ́ àgbà ọ̀kan ni ẹni ẹlòmíì bá ti kú gbogbo ẹ̀kan nù ọlọ́run sí mẹ́fà làjẹ́ àgbà. Alhamdulillah. ọlọ́run bá wa kẹ́ ọ. Amina. bàbá làjẹ́ àgbà náà tọrọ tí wọ́n kalẹ̀ ọlọ́run ni wọ́n gbà á. bí n bá lọ tán ìwọ ọlọ́run yẹ́yìn mi ó tún dùn dojú mi lọ ọlọ́run ni mo gbà. Alhamdulillah. ẹ̀yin bàbá dùn dojú wọn lọ. bẹ́ẹ̀ bá bí wá pé èyí ṣe kó lẹ́sẹ̀ mọ̀ pé ẹ̀yin bàbá dùn dojú wọn lọ á wà ní ìwọ náà wo lẹ̀kọ́ wẹnu ọkọ́. wo lẹ̀ kó o sì wẹnu ọkọ́ ẹni ọba kàn ẹni mọ́ bẹ̀. kò sí wàhálà kò sí pé ọmọ kéwù kò sí pé kíní kan kò sí kán ẹni ọba ti kan yóò sì bọ́ bẹ̀. Alhamdulillah. ẹni tí ń bọ́ bẹ̀ lé àwọn akọ́ta kó bàtà rẹ̀ ní adé ẹgbẹ́ ìlú Alhamdulillah. kò sí kankan. bàbá ìlàjẹ́ ìgbà ti tọrọ yóò kalẹ̀ Alhamdulillah. ọlọ́run sì gbà ọlọ́run ò bàbá kẹ́ ìlàjẹ́ àgbà Amina. ọlọ́run bá kẹ́ bàbá ìlàjẹ́ àgbà Amina. àkẹlẹ́ wọn bàjẹ́ láyé ọlọ́run. Amina. ọ̀la ẹjọ́ kọ̀ọ̀kan tínú gbogbo tí ló máa ké wàtàrọ́ ọmọ ló máa ké tínú wọn bá ń dùn wọn bá fi sẹ̀sẹ̀ fún léèlè pé kò ní dá owó ọlọ́run. Amina. ọ̀la àpọ̀rọ̀ nọ̀ra ọ̀gbìn Amin. ọlọ́run bá kẹ́ olúwàṣẹ́ ẹ̀fẹ́ yìí Amina. ọlọ́run bá wà kẹ́ wọn. Amin. ẹ bá gbọ́ lọ́wọ́ ọmọ akéwú tó fi gbogbo tó ní sin àfáà rẹ̀ ọwọ́ àṣẹ àgbáyé jẹ́ kan ọ̀dà ọwọ́ àṣẹ àgbáyé ọ̀dà kankan lè lóko wọn rí àfi lóko ọ̀lẹ́dí àgbà kíní kan kàmáàlì kíní kan kàmáàlì bẹ́ẹ̀ sì máa gbọ́ kí n dá lẹ́nu ọ̀dà kankan lè lóko ẹ̀. ilé bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ìtánsára àfáà wọn ni tí wọ́n ń jẹ́kọ̀ọ́ fáwọn àtòní náà ìhà rere ká pọ̀ sáwọn àfa àwọn bàbá fẹ́ lẹ́yìn tó dùn a gbọ́dọ̀ kọ ìhà tí ọ̀dá sí wọn. ọlọ́run wọlé yìí nìyà àlékún òkè àlékún rẹ̀ àlékún àforíjì àlékún ìyọ́nú sí àlékún àmójúkú ọlọ́run ṣàṣìṣe fún ló wà sí ẹ̀pẹ́. Amina. ẹ lápò òun jẹ mẹ́fà sámi dáadáa. Amina. bẹ́ẹ̀ náà ni kò sì ṣe báwọn tó bí wọn abẹ́ ni ọlọ́run ilé ìyá kéwọ́ ọlọ́run wọ́n jẹ́ ọ̀dà wòrò láíláí wọ́n jẹ́ afọ́ ọ̀tún bẹ̀rẹ̀ ọlọ́run Amin. ọ̀dà kùránù náà fi. Amin. ó bá àwọn àfa wa pátá káàfà wa ẹlẹ́wọ̀n ẹ̀tù ti ṣàdúrà fún ọlọ́run sàmúdúrà náà lọ bá kálukú wọn ọlọ́run bá fàdúrà náà ti ṣe fún kálukú wọn Amina. ọ̀dà kùránù náà fi. Amin. Àlàájì àgbà tò ní Adama Allahu hayatahu. lápò ọlọ́run bá wa fi sọ rẹ sọ wọn Amina. lápò ọlọ́run ojú àánú rẹ má kà kú lára àlàájì àgbà tò ní. Amina. Kìí ṣe wá sí náà lọ Akramakumullah. pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bàbá àlàájì àgbà tò ní ọlọ́run mọ́dà mú wọn o. Amina. Bàbá àlàájì àgbà tò ní ọlọ́run mọ́ wàhálà wọn o. Amina. Wọ́n sì jẹ́ kí bàbá wa àlàájì àgbà tò ní ọ́rá tẹ̀yìn kú. Amina. Wọ́n jẹ́ wọ́n rí lára àwọn ọmọ àtẹnubí. Amina. Wọ́n sì
jẹ́ wọn ó rí àjẹyìn kú lára àwọn ọmọ àtàrà bí. Amina. Ọlọ́run tí ẹ̀wọ̀n dáadáa tó ṣe fáwọn lára ilé wọn ẹnìkọ̀ọ̀kan dókítà kìíní pòfẹ́sọ̀ kìíní àáfàá kìíní aláàjì kìíní ọlọ́run wọlé ayé wọn náà lẹ́wọ̀n wọ́n ṣàjálù àyẹ̀wò wọ́n sì ṣe lára àwọn ọlọ́run. Amina. Ọlọ́run náà àwọn yìí. Pátápátá èrè àfáà wa dàbí àpáta. Amina. Àmín. Ìtọ́ka lórí ẹnìkọ̀ọ̀kan wa yìí ẹnìkọ̀ọ̀kan wa náà lóye. Ọ̀sẹ̀ yóò lè sọ tọ́ka lọ́rọ̀ rẹ̀ nísìn àbí ní bàtọ̀. Ẹ bá ní ọlọ́run wa òun fẹ́ kọ́lé tẹ̀lé. Níbi òkò lè jọra wọn láíláí. Níbi kan náà láti wá lọ papọ̀ gbogbo wa yìí. Bàbá ní ẹ̀ma sọ tó kálukú. Níbi láti wá lọ papọ̀ ní níbi ikú ni. La ilaha illallah. Níbi ikú ni. Bí ilé ti tún dáa tó nì náà ẹni ló gbé kò sí sọ́kàn pẹ̀lú ilé o. Àníkọ́lọ́wọ́ fún wọn lálàáfíà nǹkan kan ń ṣèwúnú ara sí dáadáa àbí dandan. Lóògùn ti yà síta, òun ti ṣe síta, òun ṣe gbogbo ẹ̀. Wọ́n á gbé kò sí náà ní èyí nǹkan kan ní gbóhùn nú ara. Àníkọ́lọ́wọ́ ó yọ̀ọ̀dá lé òkú yọ̀ọ̀dá lé fọ́lọ́. Òun yọ̀ọ̀dá owó pẹ̀lú kọ́sà fún wọn lálàáfíà. Òun làwọn bàbá wa wọn ni wọn lọ́dọ̀ mọ́ sí wọ́n lọ́dọ̀ ẹ̀yọ̀ kan. Bẹ́ẹ̀ bá dájọ́ àbájáde àdúrà ẹ̀yọ̀ kan, ó tójú ẹ̀dùn ni. Gbogbo táyà máa tọrọ kò ní tọrọ ẹ̀ máa. Ọlọ́run sáfún mi lálàáfíà. Ọlọ́run sáfún mi lálàáfíà. Ẹ̀yọ̀ kan tí ó tẹ̀ mọ́ nù. Dápọ̀ ọlọ́run máa fa ìsẹ̀sẹ̀ nìkọ̀ọ̀kan wa o. Ọlọ́run máa fa àbójú sẹ̀ nìkọ̀ọ̀kan wa o. Àmín. Ọlọ́run máa sọ ayé ni wọ́n máa wá tẹ nọ́mbà rẹ̀ sórí Facebook bẹ́ẹ̀ dápọ̀ ẹ̀ràn án lọ́wọ́ o. Ẹ̀rọ bá mọ iye dáhùn ní ìdìbò ní àmì o. Amina. Èyí wọn náà ti gbó bẹ́ẹ̀. Afáwa Abdulrasaq àbúrò mi láìsí ìfisà ọlọ́pàá fúnra láfẹ́ dáadáa. Amina. Ọlọ́pàá fúnra láàmú àláfíà ti gbé àlékún ẹ̀lẹ́kọ́ náà wọ́n bá wa ṣe fún. Amina. Àlékún ẹ̀lẹ́kọ́ náà wọ́n bá wa ṣe fún. Àmín. Ẹ̀rí tó jọba alájà gbàgbọ́ ní ilé ẹ̀ tí ìrìn lẹ́gbẹ̀ẹ́ wọn ọlọ́wọ́n bá fúnra láfẹ́ dáadáa. Àmín. Ilé ẹ ti sọ kí tó máa bọ̀ nísìnyí. Agbára ọlọ́run láìpẹ́ ẹ̀rù náà. Àmín. Ṣáà. Tọ́ kí lọ wá ní ọlọ́run. Ọ̀yá Rabbi ablik. Ètò wíìnì àǹfààní ìwọ ọlọ́run ni o. Ablik báǹtì. Baba usri wa shiddati. Àbáwọ̀ ló kọjá. Baba usri wa shidda. Lẹ́kùn ìnira. Akramakumullah. Wa shidda. Àti lẹ́kùn ilé kókó. Bá a ti jókòó yìí. Bàbá ẹlòmíì orí kẹ̀kẹ́ jẹ́ lọ́sàn-án. Ibẹ̀ láàrin wọn ni. Orí kẹ̀kẹ́ jẹ́ lọ́sàn-án. ويا ربي أقلك باب عسر وشدة. Olùwọ́lọ́ bá ti ìjẹ́kí lórí ó ti lẹ́kùn nira lẹ́kùn lé kákáká wọ́n bá dáwọ́ nù lé láti ẹ̀rọ fún ẹsẹ̀ sùúrù díẹ̀ yìí ní dáadáa ìgbàgbà. ويا ربي أقلك باب عسر وشدة. Kìí ṣe aṣọ tí ẹwọ́ tẹ̀lé wọn ni kú ní tí mo ní náà ni èyí ni bá tó pé kí n wọ̀ ó ti yá. Ẹ wò nira. Bẹ́ẹ̀ wá tẹ̀lé wọn bẹ́ẹ̀. Ẹ tẹ̀lé wọn bẹ́ẹ̀. Ẹ ti ń jẹ́ ìkarahun ni. Ọmọ ló ń bí yìí kò sì rí tọ́jú. Ó bímọ kò sì rí tọ́jú. Ọlọ́run lè wò ó. Ọlọ́run ni máa ń wòyàn yín. Àbíkẹ́ ẹ̀ máa bí ọlọ́run. Ẹni ọ̀sàdúrà kò bìlá ilẹ̀ tí ìbá ṣàdúrà. Níbi ọlọ́run ní sùúrù lè kú náà lè mọ akọjá là. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ wúlò lẹ́sìn. Kíṣì tọ́wọ́ sọ wọ́n báyìí. Kí ń lọ ní ìmọ̀ transformer. Tẹ́wọ̀ gbọ́dọ̀ lágbára tó gbé padà. Gbọ́dọ̀ ló wọ̀n ní kọ́dà kò ní gé ilé wa. Ṣé èyí kúkúrú lọ́mọ ògùn náà? ويا
أغلق باب عسر وشدة. Ọlọ́run bá ń tilẹ̀kùn àìríjẹ, àìrímu, àìríná, àìrílò, àìlẹ́lẹ́lẹ́, àìkájú bùkátà ara ẹni. Táwa ń lọ ọ̀kan lẹ̀ fún lédè ẹlọ́bìnrin ìdílé kan, ìdílé kan, ìdílé náà rí bẹ́ẹ̀ ti sùn. Nítorí àpò méjìlá, ẹ̀rọ kò sí káàrí, àpò méjì, ẹ̀rọ fún wa, ẹ̀rọ fún wa. Ẹ̀wù ní ẹ̀rọ jẹ̀mọ́. Afáàní wọ̀rọ̀ èmi Buhari Musa bá tilẹ̀kùn pẹ̀lú ọjọ́ ṣẹlẹ̀ sí. ويا رب أغلق باب عسر وشدة. Kò sọ́jú wá kan lọ́dọ̀ tiẹ̀, òrìṣì náà ni. A ní òrìṣì. Òrìṣì. Látàárọ̀ mi sì jẹ́ kẹ́kẹ́ wọ́n ká mú pé ọ̀dà. Òrìṣì ọ̀rẹ́ mi. Wọ́n náà wò. أغلق Báńtì. باب عسر وشدة. Ọlọ́ àwọn ìyá wọ̀nyí, àwọn abiyamọ ti bẹ̀rẹ̀ ọ̀kẹ́ wọ̀nyí. Wọ́n á mú jú wọn rúnu ká tó jáde lára wọn. Wọ́n ò mú jú, wọ́n sì mú ẹnu ìnira ká tó jáde lára wọn. Bá a bá tó wá jáde lára wọn náà tán, wọn ò tẹ̀lé lára ìyá. Ààrẹ ká tó dé èèyàn ni wọ́n wà á sá fáwé. ويا رب أغلق باب عسر وشدة. Ẹ̀yin àwọn ẹ̀fọ́ kábàlẹ̀, ọlọ́wọ́ jẹ́ jẹ́ wọn mọ́. آمين. Ọlọ́dà jágbà tẹ̀lé padà yìí, ẹ jẹ́ wọn àwọn ọmọ yìí. آمين. Olúwọ́rọ́ bá tilẹ̀kùn àìríjẹ, àìrímu, àìrínà, àìríò, àìlẹ́gbẹ́gbẹ́. Wọ́n bá ti. ومن بعد ذلك باب حزن وفتنة. ومن بعد ذلك باب حزن وفتنة. Ọlọ́run lẹ́yìn ilẹ̀kùn tí wọ́n ní ọba tì í ni, bá ti ta ìríjẹ, bá ti ta ìrímu, bá ti ti nira, ẹ̀rí, bá ti ti nira. ومن بعد ذلك باب حزن وفتنة. ومن بعد ذلك باب حزن وفتنة. Bọ́bá bá ti méjèèjì tàkọ́kọ́ lè fẹ́ ìwọ Ọlọ́run. باب حزن. Ó tún kù ìtọ́ba ní. أكرمكم الله. Ó kù ìtọ́ba ní. Bàbá ní أكرمكم الله. ẹgbẹ́ ìtọ́jọba ti ìwọ Ọlọ́run lẹ̀ òun lè kò bànújẹ́. Ọ̀dà àánú oṣù tá a wà mẹ́ 1448 ìjìnlẹ̀ 1448 àti 1447 1446 1445 1444 láyà. Bá a ti ń wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan ìlànà yẹn sì ń wọnú òkòtò pẹ̀lú ẹ̀. ومن بعد ذلك باب حزن وفتنة. Ẹkùn sí ẹ̀yẹ ومن بعد ذلك باب حزن وفتنة. Wọ́n bá bá ti tilẹ̀kùn kára kọ̀ọ̀kan ní méjèèjì. Ọba tó kulẹ̀kùn méjì tó tún bá ti. Ìwọ ni o sọ tó bá fẹ́ fọ́lọ́ o. Ìwọ lọ sọ tó bá fẹ́ fọ́lọ́. Ọba àdájẹ́ ẹgbẹ̀ bàbá aráàlú sáré. Yẹ kúrọ́ mọ́ èèyàn ẹni tí bá bẹ̀ àkúrọ́ máa jẹ́ àyàn. Wọ́n sì ṣẹ́jọ́ ká wá báwọn àdájẹ́ ẹgbẹ̀ lóbẹ̀. Òjò wá sú bí iná. Bàbá aráàlú sáré. Ọkàn wọn bàjẹ́ pé yé. Àdájẹ́ ẹgbẹ̀ sì jẹ́ ojú yìí. Bàbá wa wọ́n rí lára bàbá aráàlú sáré pé ara wọn ò inú wọn ò bàbá ẹgbẹ̀ èsì òjò tó sú ní kò sí àgbà tó gbogbo wọn máa ṣe àṣe ìdáfẹ́sẹ̀ ìdáfẹ́ràn ọ̀tọ́ àwọn ìlú tó sí rọ̀ ومن بعد ذلك باب حزن وفتنة. gbogbo nǹkan ló pè ní wọn olùsí ọwọ́ rẹ̀ tó mẹ́rin gbogbo nǹkan ló pè ní wọn ẹni ọ̀sẹ̀ lẹ̀ sí lójoojú yìí
ó lè gbé wọn fi kún fún wọn ní. Bàbá yẹn kì í wá kì í ṣe ara rí o. Àwọn ẹ̀jẹ̀ lọ pẹ̀lú ṣàìkọ́lù kì í ṣe ara rí o. Wọ́n náà gbogbo wá wá. Òjò yìí ni lọ́lọ́ ṣe kéré rẹ̀. Máa dùn ṣe tọ́lọ́run ní. Á parí ilé ìkọ́lọ́run tó rọ̀. Àwọn àti fún bẹ́ẹ̀ dábìlẹ́ ní ẹ̀dá abẹ́lẹ́ bá lójó tó ń rọ̀. Kò sì ní kankan gbogbo inú ilé lọ dẹ́rù bàtà. Màá sọ pé kí odò máa àwọn ọmọ òṣèlú kíkà kan pé afẹ́kọ̀ọ́ látòdì ọ̀la ni. Ṣé fọ́rọ̀ yọ máa halẹ̀ kí inú ilé ní. Nàgbà àkótí àgàgà mẹ́ta lọ́wọ́. Àlejò ẹ̀yọ mẹ́ta náà lọ́wọ́ ọjọ́ láti bá. Ọwọ́ ayọ̀ bíbà tó yọ kúndì kẹta. Wọ́n ṣàṣẹ́ tí bọ́ọ̀lù ilé bíbà yìí ẹ̀ẹ́dà wọn nígbà wọn ọ̀sẹ̀ ní ó kú. Ọya èmi nàbà wà nù àyà mi máa ṣáàṣì. Àwọn tó ní ìké báwọn ní ẹ̀jẹ̀ wọn. Àwọn tó ní ìka wọ́n báwọn ní. Bẹ́ẹ̀ náà ni mà ẹ máa fura àwọn tó ní nílẹ̀ yìí sọ̀rọ̀ fáwọn mímu. Wọ́n ọ̀rọ̀ lágbẹ́ wọn. Kọ́dà bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń fìmọ̀ àtẹ̀ ń halẹ̀ pẹ̀lú mímọ̀ lọ́wọ́ wò yìí. Kọ́dà wọ́n tẹ̀lé àfà ọmọ ìyá àfà yóò sì kọ ẹni níbí o. Àwọn kò ní àwọn tó ní ìpè pariwo. Mo lè gbé orílẹ̀ ọmọdé lé wọn ọ̀tá tó ti láì ilé wa ní náà lẹ́sìn máa lọ. Mo lè gbé orílẹ̀ ọmọdé lé àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ni. Mo lè gbé oṣù kan ọmọdé láì ló fi lọ bá bí mo lọ fi lọ bẹ́ẹ̀ nìkan mú jì. Èmi mi ò sí lọ́wọ́ ẹ̀ náà. Ọwọ́ náà lè lé wa. Ìwọ náà bá ń tilẹ̀ tàkọ́kọ́ méjì, èwo ń tàkọ́kọ́. Wà mí ń bá a Èwo ń tàkọ́kọ́. ويا ربي أقيم باب عسر وشدة. Ṣídà ẹni bẹ́ẹ̀ mi ló ti sè. Wàláhì àti wọ́n ti dá àwọn ọ̀rọ̀ ilé ìwé kò sì lé wọn náà. Kò ní kí lọ́ fẹ́ jà sí. Bọ́lọ́dọ̀ ilé wọn ni wàláhì náà ọlọ́run kọ́ sàmú wa gan. Bọ́lọ́dọ̀ ilé náà ọlọ́run kọ́ sàmú wa gan. Owó bẹnu kọ́kọ́ bẹ̀rù nínú ilé orí náà wàláhì ìgbà yìí kò sí. Gbọ́dọ̀ àkókò táwa náà jẹ láàárọ̀ yìí. Òun ẹni tí wíwá òun kò ní fọ́ọ̀tì. Ọlọ́run lọ́nà ọlọ́ọ̀bá. Ọlọ́run lè lọ́wọ́ amútẹ́síbá lọ́ máa bẹ̀. Gbogbo ọ̀sẹ̀ ní ẹgbẹ́ yọ lọ́wọ́ ní kẹ́rọ ọmọ jẹ lé ní ọ̀sẹ̀ ìwó. Wọ́n tún ní ọmọ ọkọ̀ sí lásán bàbá bá wẹ̀ náà. Akírun, àṣeyá àtàrù mọ́sálásí, àṣeyá àtàrù mọ́sálásí, àṣeyá mà tí ní gbogbo ẹ̀ láfà. Ó tún á wọnú lé lọ tó àlọ́ lọ́sẹ̀ kẹta wọ́n ní ọ̀sẹ̀ ìdí èpè sáré ọ̀sẹ̀ ìwọ́n tó ti bẹ ọlọ́run mọ́sálásí náà. Láńkì mọ́nàmọ́ná ìsí ìwẹ̀ nìkẹ́ ọ̀nà ìwọ́n náà ń kìwọ̀ bí ọ̀bá ti láì dé ọ̀. ويا ربي أقيم باب عسر وشدة. ويا ربي أدرك باب عسر وشدة. Ọdún ọlọ́run bá ń tilẹ̀kùn ìnira. Kò tún bá ń tilẹ̀kùn kí ni rí ilé kókó. Ọfẹ náwó kò rí ná. Ọbẹ̀ sọ̀rọ̀ owó ìyá ọlọ́rọ̀ sọ wọ́n sọ̀rọ̀ mi lọ́n tó kó bàbá Adínú ẹ máa bọ́rọ̀ lọ́wọ́. Àní ẹyọ tí wọ́n kóònù pé wọ́n sọ̀rọ̀ kí wọ́n sọ. Òun náà gbé lẹ́bàá sọ sí lẹ́bàá sọ sí. Bàjẹ́ àlọ́ owó tí ó gbà. Wọ́n lẹ́nu kọ̀ fọ́dá 10,000 èyí wá yọ 1,000. Wọ́n á bẹ̀ kó lọ́wọ́ wọn lọ́rọ̀. Ilé kúkú nù. Bí bá bẹ láàrin wa ní tó lè mọ́ bẹ́ẹ̀, ọlọ́mọ sàbúrò àwọn òṣìṣẹ́ àwẹ̀ ọlọ́mọ tẹ̀. ويا ربي أقيم باب عسر وشدة. Ọlá àníyàwó lára àdájí àgbà, ọlá àníyàwó lára àfáàgbà, ọlá àníyàwó lára lẹ́ Muhammad. صلى الله عليه وسلم. Ìtú lè wájú ẹnì kọ̀ọ̀kan wọn lọ́wọ́ sọ̀rọ̀. آمين. Lọ́dún ọlọ́run máa tilẹ̀kùn nira, máa tilẹ̀kùn ilé kókó, ọba máa ti yíwùn tán. Ìwọ ọlọ́run èrè akẹ́ ó tún wù. ومن بعد ذلك باب عزل وفتنة. Ìwọ ọlọ́run ẹlẹ́gẹ̀ta lẹ̀kùn
bá ń tilẹ̀kùn ìbànújẹ́. باب حزن bẹ́ẹ̀ ni jẹun pẹ̀lú ìbànújẹ́ kò ní hàn lára ẹ̀. باب حزن nígbà tí ẹ bá bẹ lára bọ́ bá wọ aṣọ 1 million bákan bọ́ bá wọ̀ pa mẹ́wàá bẹ́ẹ̀ kọ́ wá jẹ́ 10 million kò ní fíìtì. باب حزن nígbà tí ẹ bá bẹ lára ẹ̀dá ẹ bá dùn ún létí kò yóò sì máa pè wà láyé nínú ilé ìṣèlú gbóná nínú ilé ìgbóná wọn àgbà tí wọ́n ta àwọn sípìtì ni wọ́n dá wọ̀nyí ẹgbẹ́ àpọ̀dá gbóná ìbànújẹ́ ni. باب حزن وفتنة ومن بعد ذلك باب حزن وفتنة. ìbànújẹ́ ọ̀dà olùwọ́rọ̀ máa ń tilẹ̀kùn ìbànújẹ́. wọ́n gbogbo ọmọ wákàyà máa lé ẹ̀yà bí a máa ẹrù dára bí a máa èyí túbọ̀ ọ̀rọ̀ máa jẹ gbogbo wákàyà máa lé. آمين. wọ́n gbogbo ọmọ wa wọ́n wá sí kìá ó gbé mi. ìbànújẹ́ ìkejì kúrò rárá ọwọ́ fẹ́ kí wọn àyílá wọ́n á gbé òdo. Allahu Akbar. Ọlọ́run ẹlẹ́yẹ̀ ìrìn náà lọ gbà yín. wọ́n ní eré ìwọlé wà lájà ètò ọdún àsìkámà. ìbànújẹ́ kò sí sẹ́wọ̀n ìwọ̀n jẹ́ yóò sì máa kú. ومن بعد ذلك باب حزن وفتنة ومن بعد ذلك باب حزن وفتنة. báyọ̀ tilẹ̀ fún ìbànújẹ́ bá bá ti yí ìta ìwọ ọlọ́run. وفتنة ومن بعد ذلك باب حزن وفتنة. Bọ́lá bá tilẹ̀ kò máa lóye fún ìwọ ọlọ́run lẹ́kùn kẹrin tó kù tí mo bẹ̀wọ̀ ọlọ́run kọ́ bá ti inú gbèsè ayé mi. Fìtínà òun náà ni fìtínà. Fìtínà kan láwọn àánú ẹ̀ máa yí lọ́wọ́ yìí. Àwọn kan ní pa wáyé. Àwọn kan ní wọ́n ló kú wáyé. Ẹ̀dá kan yìí kẹ́ máa wáyé wálé. Bàbá ti ká ìsááyì tán tí mo wọlé ní mo ti géètì kọ́ra wọlé ànẹ́bì ni wọ́n ní ká wá báyìí ní sọ fún ànẹ́bì ọ̀hún náà bí wọ́n jìyàn pé ní sílẹ̀ nù. ẹ̀sẹ̀ fọ́ọ̀mù assalamu alaikum látọ̀dọ̀ àwọn ànẹ́bì ni mo gbé wọnú wọn. Fìtínà kára wà náà yìí. Bàbá wa bá di fìtínà òun wá bẹ lọ́dọ̀ àwọn aláṣẹ wa. Àwọn aláṣẹ wa bá nínú wọn. Wọ́n ní gúrúùpù nú wọn. Àwọn tó dé lérí wa tá a lọ sábà wọ́n ní gúrúùpù nú wọn. Bọ̀dà wa lọ orílẹ̀-èdè náà nì. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọwọ́ rúdù ayé. La ilaha illallah. Ànábì rúrù ayé ni pé kò sí kẹ́sì ọ̀tún bọ́ọ̀lù sí. Kí àwọn eléyìí rúrù lé nínú àwọn ọ̀gá àbùkù lérí gbogbo tọ́lá àwọn olùkú. Ẹ dábàá ẹ̀sìn máa jẹ́ àwọn sẹ́kìrì ọgbọ̀n ẹja máa tọrọ lọ́sọ̀nà ọlọ́run fún wọn ni. Èpè náà ò tiẹ̀ èpè kí wọ́n tún burú. Ẹ̀rù èpè ká sẹ́lẹ̀ tiwa fáá. Wọ́n fẹ́ gun náà ọkọ̀ wọ́n sì lọ́ọ́ fẹ́ gún kiri mọ́tò. Wọ́n yìí ṣubú. Èpè. Wọ́n tún lọ ọdún kan wọ́n bọ̀, wọ́n kó bíbí àwọn ọlọ́run báyìí. Ọdún ó jù wọ́n lọ, wọ́n jẹ ẹ̀bùn wọn ní àmà. Wọ́n tún bọ̀ ń bẹ̀rù náà, wọ́n tún rọ̀ kẹnu bọ̀lẹ̀. Wọ́n ti wá ṣe pé tiwa nìkan ní wọ́n kẹnu bọ̀lẹ̀ ní gbogbo ẹ̀ báyìí. Ẹ dábàá wọ́n ṣe é pé ọmọ Nàìjíríà, ẹ já máa ṣàdúrà ní. Ẹ dábàá, ẹ já máa ṣàdúrà ní. Ọlọ́run wá dábò fitnatan ṣàṣàwùjù. أعوذ بالله من الشيطان الرجيم. Wọ́n bá ṣàwùjù wọn wọ́n dáwọn àlẹ́jẹ̀ bá wọ́n ní yá sàdá. Ṣàwùjù rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الرحمن الرحيم واتقوا فتنة الذي لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. واتقوا فتنة الذي لا تصيبن الذين ظلموا منكم خاصة. واتقوا فتنة الذي لا تصيبن الذين ظلموا منكم خاصة. واتقوا فتنة الذي لا تصيبن الذين منكم خاصة. رحمكم الله. واتقوا فتنة Ọlọ́run ẹ páyà fìtílẹ̀ ìyẹn Ọlọ́run ká. الذي Fìtílà náà èyí tó ṣe pé لا تصيبن الذين ظلموا منكم خاصة. fìtílà náà tó ti wọ́n bẹ̀rẹ̀ Ọlọ́run bá gbélé láti sí ìgbàlódé àmì sọ́dọ̀ mọ̀ mí kò mọ̀ káàkà àwọn tó sẹ̀sìn ní ìdèkà tó ní ìdíyà rẹ̀ wọ́n kò yí bọ̀. yóò fọ́nká ní yóò lè fọ́nká kó ẹ̀rín jẹ̀mọ́ olóògbé ẹ̀dín ní abẹ́ olóògbé bẹ́ẹ̀ lóko kínní wọn ni wọ́n ti túká wọn sí bẹ̀mọ́ bẹ́ẹ̀ lóko bàbá náà wọn ni wọ́n sí bẹ̀mọ́ bẹ́ẹ̀ lóko kínní kan wọn ni gbogbo wọn ti sá lọ. wọ́n yẹ ń wọ̀ lú wá díẹ̀ nínú orílẹ̀-èdè dáàyìnà àdìgbà tó gba àrífín nínú orílẹ̀-èdè tó gba ìwọ̀kuwọ̀ nínú orílẹ̀-èdè tó ṣe pé wọ́n kò ti fẹ́ Nàìjíríà ni. Èmi ọmọ fi mú má dìbò bí má dìbò ti sọ lóbodò wọn bẹ̀ ọ̀pọ̀ àrùn. Ó ti darapọ̀ máa yọ. Nínú ìdí ìbára pálá lóbodò wọn bẹ̀ ó ti darapọ̀ máa yọ. A ní immigration a ní gbogbo ẹ̀ ọ̀tọ̀ ní táwọn ará. Ìgbà mọ̀ pé immigration máa lọ ní ráìsì. Immigration wọn ní ráìsì. Ọsọ́run wa ń dá mọ́tò owó òun wá gbé yọba tí kúta. Kí n tiẹ̀? Ẹ̀wù bẹ̀rù wọ́n ti sọ̀rọ̀ Nàìjíríà dà. Àwa mú kọ́ńtrákì gọ́tà àti títì. Àwa lọ gbé fún gòsìmíìtì. Ẹ̀wù orílẹ̀-èdè. Báà tí wọ́n bá bọ̀ ní. Lé wá débi orílẹ̀ lónìí. Ìtọ́jà káwọn aṣáájú ó mójútó wọn ò mójútó. Ọlọ́run ní kẹfà máa takú nínú wọ́n lè àárín ìdòkú. Ẹ̀yin tẹ̀ mẹ́nu ayé tẹ̀ mẹ́nu lóba. Bẹ́ẹ̀ bá ti ṣe fi rí. Làwọn ọlọ́run ló ṣe fi jọba lórí lórí. Ẹ bá wà wọn tó gbélé àárẹ̀ rí. Àwọn ọmọ pé wọ́n ń pa ẹnìkan fọ́sàn sáré 2027. Àwọn ará wọn náà bẹ̀rẹ̀ ẹ̀yẹ lórí ìbílẹ̀ yìí. Ọlọ́run ti jẹ́ ìyọ́ gẹ́tọ̀ ọdún jẹ́. Àwọn náà bẹ̀rẹ̀ àríwá yín àyà bí àwa ni wọ́ọ̀lù gidi. Ẹ máa ń wò wọ́n yóò sì ìyọ́ bẹ̀rẹ̀ làwọn ní àgé. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ní ti wàhálà tiẹ̀ pọ̀? Àná ẹ̀ bá yọ ẹ̀kọ́ ní wọlé láti wà nílẹ̀. Á dà nkẹ́rì bàbá rẹ̀ ọ̀jẹ̀ káńsẹ̀ lọ. Òun kẹ́ mú fún ìkẹ́kẹ́. Lẹ́yìn 10,000 ní ẹ bá pè lónìí báyà wọ́n tó fún pé olú lọ́sẹ̀ ti ń bọ̀. Láti ń bá lónìí. Yóò sì múra kankan ní. Lórí ti ń bọ̀ wáyé lórí àdégbárí ní ìbọ̀. Nábàá kí ọ̀bẹ ṣe. Ẹ bá kó àwọn kiri wá láti sóbí wọ́n sì ìka sí ní àwọn aláṣẹ wa àwọn olórí wa wọ́n bá kó àwọn kiri nìjáde wọn ò ní kó àwọn tó gbójú kọjá jù àwọn kan pé kí wọ́n lọ kó wa bọ́ọ̀ bá ń gbé sọ́ọ́dí sà bí ìgbà tó ń gbé kò ní da fún yàrá yàrá rẹ̀ wọ́n máa ń lù yẹn sí àwọn tó máa kó jáde wa. Ṣé erílẹ̀-èdè náà nì sáyé náà nì ọmọ Nàìjíríà ẹ̀fọ́ wọ́pọ̀ bẹ̀rẹ̀ sí ayé wa erílẹ̀-èdè la sì wọ̀ ni. Ibrahim Burkina Faso ọmọ ọdún mélòó ẹ̀rọ
ló ti rúdú ẹ̀ lọ ó lé gbogbo àwọn wáìkì tí wọ́n wá góòlù wọn ó lé wọn dànù ẹ padà sí ìlú yìí àwọn ọmọ ẹni wọn wà bẹ́ẹ̀ bá dé Burkina Faso báyìí ẹ yà ló pé that is America gbogbo owó tí wọ́n rí ní fẹ́ develop pẹ̀lú ọmọ kékeré ó sì ṣe yíyí ọmọ ẹgbẹ́ wọn ẹni tí ọ̀dọ̀ ẹni tí wọ́n tẹ̀ ìjẹ rẹ̀ sí gbogbo kékeré president ó fà ọ̀fà padà yóò rẹ̀ wá sí lọ́wọ́ yìí wọ́n jọ bí wọ́n jọ kírun yìí ẹ̀yin tí wá wàhálà yẹn jẹ́ rí ibú yàrá lọ́dọ̀ واتقوا فتنة الذي لا تصيبن الذين ظلموا منهم خاصة. Torí pé tí n bá gbé yàrá àdé tí n bá gbé dìgbòdùgbì náà rí, tèmi ọlọ́run bá jù sí yín láàárín. Ẹni sàmì nìkan kan yọ kárí ilé yọ kárí oko ni. Ẹ̀yin tẹ́ ẹgbẹ́ bílíọ̀nù owó ọmọ Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ẹgbẹ́ tírílíọ̀nù owó ọmọ Nàìjíríà. Tẹ́ ẹ padà mọ gbogbo ẹ̀ pátá. Ọlọ́run ló ń bá wá gbé yàrá àtẹnidí òrí sísì. Ẹ̀yọ̀ jẹ ìyá ni ẹ̀yin tẹ́ ẹ jíwó nílẹ̀ bó bá wọn tí ò jíwó. لا تصيبن الذين ظلموا منكم خاصة. Orí káàsà tó wí ni àwọn nìkan kọ́ ẹgbẹ́ sábàsì nìkan kọ́ o káàsà àwọn nìkan kọ́. Alájẹ́ bàbá ní àríwá ọ̀rọ̀ wa tó a fẹ́ mú kẹ̀kẹ́ wá lẹ́yìn àríwá. واتقوا الله شديد العقاب واعلموا أن الله شديد العقاب. Nigeria president àwọn tó dé mọ́gà wọ́n ń tà wá fún aláyẹ̀ ìgbésẹ̀ gbọ́dọ̀ mọ́ wẹ́nu àwọn aláṣẹ ìwà tábàdé ìyẹn yẹ̀yẹ́ ni wọ́n. Ìjọba aláṣẹ Nàìjíríà ẹni ó ti gbé kiri fídíò sí ẹnu wọn ó ń tọ̀wé ìsọmọlúwà yìí. Lábẹ́ká lọ́mọ lọ́dẹ lábẹ́ká nílé àfikúrẹ́ sí mẹ́ta ayé. أن الله شديد العقاب. Ẹ̀rí kẹlẹ́ yìí, ẹ bá wọn lẹ́sẹ̀ wa, ẹ wọn lẹ́sẹ̀ Nàìjíríà, wọ́n máa tọ́ Áfíríkà, ẹ Nàìjíríà ló fi wá kíkù lè sí ìbòdó Áfíríkà. Wọ́n máa ń wí, wọ́n ń wí sí ẹlẹ́nu náà, ẹni tí Adámọ̀ wọn kó bá gbogbo wọn, wọ́n dọ̀ sí Nàìjíríà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ wà lásẹ̀ Nàìjíríà. Olè kẹ̀kẹ́ tí wọ́n nìkan lọ́rọ̀ ní ó yé yìí. Owó gbogbo akẹ́ẹ̀palẹ̀ náà nìkan ló yé yìí. Kí wọ́n máa dúnbú akẹ́ẹ̀mọ́ yà sí wa òun ló yé yìí. Kí wọ́n máa di akẹ́kẹ́ẹ̀mọ́ yà sí òun ló yé yìí. Kẹ̀mọ́ wá sáré tó ilé sọ fún ilé ẹ̀mọ́ kú bẹ́ẹ̀ má. Ní wọ́n á dẹ̀ mú ẹ lọ́ọ́ mà. Ànàlọ́ha ṣẹ̀ríkùlẹ̀ ẹ̀kọ́. Ẹ lọ́ọ́ mà ẹ lọ́ọ́ dá ilé. Ànàlọ́ha dájúdájú èmi ọlọ́run ni ṣẹ́yìnrún ìkan mo burú ẹni tí fìyà tó lè jẹ̀yẹ̀ ní ọlọ́ lọ́wọ́ lọ́wọ́ ajẹ́ bàtà tá a gbé ọlọ́run òróró tó bá òróró jù bẹ́ẹ̀ lọ òróró jù bẹ́ẹ̀ lọ ọba tí wọ́n lọ́mọ mẹ́kọ̀ọ́ àti ìkẹ́kọ̀ọ́ sí wọn èmi ọ̀fọ́ wọn èrò òdù wọn ẹnì kan sì ń dín kan sí ìlú pa wọn á bá di ìkúlẹ̀ méjì alókù bẹ́ẹ̀ tí wọn ọ̀kan kan ò dúró nù wọn ẹ̀wọ̀n náà ó sì fún ní mẹ́wàá lẹ́ẹ̀kẹ́ kan ṣiṣẹ́ wọn àwọn akọ́lọ́mù òróró atẹ́gùn gbogbo àwọn lẹ́kì kòkìkò ládùúgbò tó gbé lọ́wọ́ gbé lónìí nígbà tí ọba ìgbé wákàtí mélòó kan ó lè tún tún àwọn rúfù padà atẹ́gùn ògbé ọba mẹ́rin tó ti gbé ọ̀dà sáàkì ọ̀dà sùmọ́n ọ̀dà àjàdí nǹkan kẹ́ẹ̀ tó ṣàyọ kẹ́ẹ̀ tó owó òṣogbo tó pé owó tó kó pápó àyè oṣù méjì lẹ́nu mẹ́fẹ̀ẹ́tẹ̀ lẹ́nu kan ilé ti yín lọ́wọ́ rí. ولي ربي أفتح باب خيرات كلها
يا رب الورى كل محنة. ẹ̀yin náà máa wá sí ọ̀rọ̀ ọ̀lẹ́jà àgbà ẹ lọ fọkànbalẹ̀ ẹ̀jẹ̀ fọkànbalẹ̀ sọ́lọ̀ kò sì tún wá ṣe fọkànbalẹ̀ sí àfikà máa bẹ̀. ọlọ́run náà kúkú rí mi bá a jẹ́ ti bí orí mi ni gbogbo tí ń jẹ tí ń mu ọ̀gbọ̀dọ̀ mú wa ọjọ́ ìwọ̀dà rẹ̀. Àdájọ́ ìwé jẹjẹ fún ẹgbẹ́ta ọwọ́ di òkúta má bì ó di òkúta má bì nígbà ọmọ rẹ̀ ń sunkún bá náà sọ pé ebi ni ọwọ́ ní fájìmù ọwọ́ ká sọ fún mi òkúta ní ìdìbòkùn ó ní bẹ́ẹ̀ ni káwọn èèyàn mọ̀ pé ní tèmi náà láti jẹta àwọn náà jẹ àdébì nígbà. للهاشمي صلاتي دائما أبدا. ọ̀lẹ́ bó ti fẹ́ ọ̀njẹ́ bó ti fẹ́ òmù bó ti fẹ́ ọ̀nà bó ti fẹ́ òǹlò bó ti fẹ́ ọ̀nwọlé ọ̀njáde inú rẹ̀ dùn ọ̀làwọ̀ ọmọ rẹ̀ òtútù pẹ́ ẹnìkan ọ̀rọ̀ mọ́ rárá ó sì máa rántí. ẹni àtòrí ẹ̀dì òkú wọn làbẹ́ bá wọn. Ìgírà ta wà bẹ́ẹ̀. Ebi torí ẹ̀dì yéé ṣe kí wọ́n á fa ìgírà. Sọ̀rọ̀ fi wá ní kàkà ìlú ìsì ọ̀rọ̀ àbẹ̀bẹ̀ wá. حتى أنال بمدح المصطفى مددا. Wọ́n dà mọ́ ní Muhammad. في العالمين له مجد ومنزلة. Gbogbo ti dààmú náà kò fi ọlọ́wọ́ balẹ̀. Ọ̀bá wa kí wọ́n bá tàbí má rà àrùn máa ọ̀bá wa kí. Bàbá dájú bá wò kí ewu máa. Àwa lọ́dọ̀ ọlọ́run dáadáa. O ò lè rí ọlọ́run dáadáa. في العالمين. Ó ní pé kò sí ta wá sí láyé. Àwa sì lọ́nà. Wákàtí má rà àrùn. Àdúgbò kan bẹ wọ́n máa ń ta lókè gan àwọn ọ̀dọ́. Wọ́n máa ń ta wọ́n bẹ́ẹ̀ àtikọjá bẹ̀rẹ̀ ní pátákó wọn sí. Wọ́n bẹ́ẹ̀ jíìmù tí wọ́n ta lọ́wọ́. Ní tí mo wá fẹ́ràn àwọn sí ìyẹn mà dáadáa ìdàdà. Tọ́ba ti dà sí tòun báyìí ẹ̀ẹ́dẹ́rẹ́dẹ̀ kan sùn nídìí dúró wọn. Mo kírun tán wọ́n tún padà bẹ̀. Wọ́n fi ṣe fàájì ni géèmù ni. Bọ̀ wá rí kankan máa ń nu tíra jẹ wọ́n bọ̀ náà. Wọ́n ta lò wọ́n bọ̀ náà. Wọ́n ta ká wọ́n bọ̀ ekí ló dé èyí kẹ́ ẹ dáná ọ̀hún. Pé èkó òfin ṣe tẹ́tẹ́ kì í ṣe pé wọ́n bá nara wọ́n bẹ̀rẹ̀ pé yẹ̀tọ̀ bá nà mí yẹ 1 million lẹ́pọ̀n ọ̀tá tẹ́tẹ́ wọ́n fi nà jí. Ẹ̀yin náà lè fẹ́ jẹ́ sìlámù yìí ó sọ̀rọ̀ mí ṣe gbogbo ẹ̀ ti lé jù. Ọ̀pọ̀lọpọ̀ fàyàwó rẹ̀ lọ́wọ́ títa ní kí wọ́n á tún fà. Gbogbo ẹ̀ sì wá lé kankan ànábi wá jíṣẹ́ yẹn pẹ̀lú sùúrù. Ó jíṣẹ́ náà pẹ̀lú sùúrù. طوبى لمن مدح الهادي وقد سعدا. Ẹ máa kí mo àpẹta fi fún wa ẹ̀yẹ̀ mọ́. Àpẹ náà àwọn àtàrà ni wọ́n pẹ́ 120 130 àwọn àjò ní ọ̀pẹ náà o. Ẹ̀jẹ̀ máa ṣe lọ́wọ́ o láì lè ṣe ọ̀tá bá máa ṣe látòrọ̀ pàdé ọlọ́run. Máa sọ̀rọ̀ rẹ̀ má sọ̀rọ̀ tí ó bà ní jẹ́ má sọ̀rọ̀ tí ó dàbí. Dàbí má sọ̀rọ̀ tí ó fọ́ mọ́sálásí dàbí. Dàbí tún kéwú dáadáa má tún ti inú ara rẹ̀ dàbí. À ń bẹ̀ ọ́ ní dàbí. العلم لا ينبغي إلا بأربعة. Ẹja tó bọ́rọ̀ ti tó. الصدق بالله والإخلاص في العمل. الصدق بالله والإخلاص في العمل. Ọwọ́ ajẹ́jẹ́ bá ti kì ọ́ tó sọ̀rọ̀ ìdáàmú retí ni pé lò kó tó jù mí lẹ̀ fún wa. Wọ́n lè wo sọ́nà báyìí wọ́n lè ní. Sánmà yìí gan ọlọ́run kọ́ dà á
àwọn olówádà ìmọ̀ náà ti wá pọ̀ láyé débi àgbá kan ìmọ̀ yìí ti á pọ̀ áyà láyé débi nǹkan kí nǹkan lẹ́gbẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ jókòó tẹ̀ ń gbọ́rọ̀ ọlọ́run yìí ní ìbá ṣe pé ọlọ́run ti wà nù ọkàn yóò ti wà nù gbogbo ara yín ni ọ̀rọ̀ míì tẹ̀ ń gbọ́ ìyẹn fẹ́ lè kú bẹ̀ nígbè ọkọ̀ èyí ò sí ẹ̀sìn yìí mọ́ bí ìbá ti gbọ́dọ̀ kó ti wà nù ara wọn kí lè yàn sọ nísìn bá ti péré nílé lòun wọ́n ti sókè jèmi tó wọ kàmí lọ́dún. ẹ dàpọ̀ ẹja máa sin ọ́n ẹja máa kí ọ̀hún dáadáa. ọ̀tá tó wáyé fi àwárí wọlé àdàmọ́ máa tẹ̀wá dùn ìbẹ́yìn náà sí wọlé àhálì. ojú àwọn lọ. máa tẹ̀wá dùn ìbẹ́yìn náà sí wọlé àhálì. ọlọ́wọ́ ìmáàmù tuntun ìmáàmù wa tuntun ìmáàmù Al-Bashir Al-Fulani dàpọ̀ ọlọ́mọ wa pẹ̀lú ẹ̀ dáadáa. ó ti wà ní àyè àgbà ipò àgbà ọlọ́mọ wa wà dáadáa. wọn ò tún jẹ ìmáàmù tán ẹ̀yìn kan tún gbé bẹ́ẹ̀ náà ẹ̀ ń dùn wọn mọ jẹ lọ́dọ̀ wọn. tí wọ́n á jẹ lọ́dọ̀ wọn nìyí ẹlòmíì ò tiẹ̀ gbádùn. wọ́n yẹ kí ẹni wọ́n jẹ bẹ́ẹ̀ àdájọ́ àgbà ọlọ́run ti fi wọ́n jẹ tiwọn wọ́n ní ìyá ọlọ́run ni wọ́n bẹ̀. kí ni tiwa tí wọ́n ní àdàbí àwọn ààrẹ mọ́ tí kálukú jẹ tiẹ̀. ìmáàmù ni mo jókòó yìí ẹnu tó a fi yàtọ̀ sí tí wọ́n jẹ wípé ìmáàmù àgbà fún gbogbo òlú Ìlọrin. ìmáàmù ni mí. ẹ̀rí báwọn àádọ́ bí mi wọ́n ìmáàmù ni wọ́n lájú òní kọ́dà bí ìbá ṣe bí àìní máa ráyè adébọ́sílé adébọ́kílé ẹ̀rọ abẹ́jẹ ìmọ̀mù kan ọmọ rẹ̀ nínú ramadana tàfíìrì wọ́n máa ra àfọ̀ òtàfà láàbà ti kiri lọ àbúrò mi rí ìwọ̀bọ̀ bẹ̀. ọlọ́run ìmáàmù Bashir ọlọ́run wọlé àyà àti bàbá tó bí ìmọ̀ọ́mù tó kú dáadáa ẹ̀jẹ̀ lápò ọlọ́run mọ́jọ ọ̀kan jùlọ. Amina. ọlá ìyíká wà ń bẹ̀rẹ̀. Amina. ọlá bàbá wà láti àgbà. Amina. ọlá nẹ́bí Muhammad. Sallallahu alaihi wasallam. àdékùn mọ̀lẹ́ ọlọ́run bá ṣe fún ìmáàmù wa sí ìmáàmù lọ́rí tuntun yìí. Àmín. àdékùn tọ́sọ́nà wọ ọlọ́run ìdáyà wọ ọlọ́run mọ́jẹ ọyà àgbà kankan. Àmín. ọlọ́run ayé àhàbíńdàlá. Àmín. èyí ò dúró bẹ́ẹ̀. Allahumma arhamu Muhammadan. ọlọ́run ọ̀rọ̀ kí ẹ̀mí Muhammad. ààrẹ ìfọ̀gbẹ́sọ̀rọ̀ náà wà ní ìfọ̀sà. àwọn mi bẹ̀rù wa ní ìní wọ́n gbẹ̀wẹ̀. àwọn mi bẹ̀rù àrùn wa ní ìní wọ́n gbẹ̀wẹ̀ lọ́wọ́ yìí. ọlọ́run ọ̀rọ̀ kí ẹ̀mí Muhammad. Wa ashabahu as-sanadina. àti gbogbo àwọn sàábẹ̀ ẹ̀ tí wọ́n dúró tì í àbá tí wọ́n kí wájú kí lẹ́yìn tí wọ́n máa sọ àrẹ́bí sáàrí rọ̀fọ̀wọ̀ kí wọn. Kátó àìnàbí. gẹ́gẹ́ bí àdúrà nẹ́bùà Muhammad. Yaqulu Allahumma innahu la khayra illa khayrul akhirah. alábẹ́rẹ́ ìwọ lọ́mú Allahumma innahu la khayra illa khayrul akhirah. nígbà wọn parí mọ́sálásí Kùbá tí wọ́n tọ̀ náà. ó àrẹ́bùà wọ ọlọ́run báyìí ó ní Allahumma ọlọ́run o la khayra illa khayrul akhirah. kò sóore kan láyé tá a wà bẹ́ẹ̀ àfi tí dáàbì yà má ẹnìkan gbogbo yóò dábàá ṣe ẹ̀dá máa ṣe pẹ̀lú ọlọ́run là ń ṣe ká máa ṣe pẹ̀lú bí ọlọ́run là ń ṣe. Fansur al-ansari wal-muhajira. alábí ọlọ́run bá ara àwọn àṣàrù lọ́wọ́ bá ara wọn lọ́wọ́ wal-muhajira àtàwọn muhajiri àwọn tó bá ṣe yí àwọn èèyàn ọlọ́run bá ara wọn lọ́wọ́ wá fún wọn. Fansur al-ansara wal-muhajira. alábí ti
àdúrà yín kalẹ̀ wáyé. Wọ́n máa lè ní òun ìpa yín láyéláyé ó ti parí ẹ̀ ìwọ ọlọ́run bá ràn ọ́ lọ àtọ̀ ọ̀hún mà. Fansuri al-ansara. Ansara ni wá àyè Ansaru mú ni. Ó ní wọ́n ọlọ́run bá ara àwọn Ansaru lọ́wọ́. Wal muhajir. Àwọn muhajir àwọn tó bá ṣe é kíra. Hum kubaru sahaba. Òun làwọn àgbàlagbà àwọn sọ̀hábà àwọn àgbààgbà àwọn àfáà gbogbo ayé bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ bẹ́ẹ̀ bá gbé àfáà gbogbo ayé ni wọ́n mú àfáà àmúlé ni. Kọ́rọ̀ ìdí náà lè rí bẹ́ẹ̀ àfáà ni o àfáà gbogbo ayé bàbá adájọ́ ọ̀pẹ rẹ̀ kí wọ́n gbéra wọn àfáà gbogbo ayé tó ekú rẹ̀ àfáà ni wọ́n wà ní iye ọlọ́run ni wọ́n bọ́dà tẹ́ bá tó ní wọ́n káwọn bàbá wọn wúlẹ̀ wọ́n ní iye ọlọ́run ẹ má wọlé bàbá astagfirullah lẹ́yìn tí àwọn ọmọ ìṣẹ́ bá bí wọ́n ní iye ọlọ́run ká gbóni ẹ̀mú astagfirullah. Àwọn èdè nìkan ní wọn ní àwọn iṣẹ́ wa náà wọ́n dé wọ́n ti dògbò ní ẹ bá bí ọlọ́run ní sísè yóò sì máa jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ àdá àwọn sọ̀tìyà ẹ̀ ó irọ́ ni. Irọ́ ni àwọn tí wọ́n bẹ lọ́run ti jẹ́ wọ́n tún wá bẹ lọ́run pé wọ́n tún àṣírí wa náà làwọn á fi ṣe báyìí lónìí fọwọ́ náà yìí lọ gbá láàrin wa olè lọ gbá láàrin wa wọ́n fẹ́ kọ́ lulẹ̀ sí Tinubu kọ́ láàrin àwọn bá fà ní péjọ ó ní owó mọ̀ pé nìkan lówó tó mú àwọn àfa ọ̀dà àwòrán ara wa wájú ọlọ́jọ́ àlùkìyà wọn àwòrán gbogbo èyí náà tẹ̀ ń sírò wọn tẹ́ bá lọ́rọ̀ àwọn àfa àkàlẹ̀ tẹ́ mọ̀ yíyọ àwọn àkàlẹ̀ àbíkẹ́ àìlẹ́yìn wọn ò lówó ẹ̀sìn òwúwájú ọlọ́run àhàn yìí lọ́dẹ olùsí ọwọ́ ẹ̀ ebá ọjọ́ bí láti láyé báwọn lè yí ní àdúró owó tí wọ́n ní náà lówó ibi owó ti wá náà lórí. وقال النبي آية الإيمان. Àdàbọ̀ Muhammad arábìnrin àmì tá a fi mà pé bẹ́ẹ̀ ni ìgbọ́lọ́mọ̀ ọba gbọ́. حب الأنصار. Àfi òun ni kéèyàn ó nífẹ̀ẹ́ àwọn Ansar. Ẹ fẹ́ràn wọn àtúnwárà bẹ́bí lọ́wọ́. وآية النفاق بغض الأنصار. Àmì láàbí máa kó kí èèyàn. Òun ni kọ́ máa kórìíra àwọn dání. Ansari. Kọ́ máa kórìíra àwọn Ansar. Ẹ bá ti lẹ́yìn tó héèkì àwọn Ansar. Ẹ̀gá àgbèrè ni, àjìgbòrúkì ni. Ọlọ́run ṣeun, ẹ sáré bá ń ké àtúwé. Àtìlẹ́yìn tó héèkì àwọn Ansar lẹ́tẹ̀gá. Àwọn bí àwọn ọmọ yẹn ò ní lárí, wọ́n ṣẹ̀ṣẹ̀ ni. كانوا معه في وقت الشدة. Lórí máa dá ẹbí sàdúrà fún yìí, àwọn ni wọ́n wà pẹ̀lú àdé Muhammad. Fi wọ́n ti ṣùgbà lásìkò tí nǹkan le tí nǹkan nira fún àdé Muhammad. Wọ́n dúró tì gbogbo ẹjọ́ sí wọn ni. Gbogbo ẹjọ́ sí wọn ni. Wọ́n na àfọwọ́ àti àwọn ajáná sí ti ẹ̀wọ̀n. Àwọn ajáná ti pọ̀ sí ẹ̀wọ̀n. Ṣé wọ́n yẹ kí wọ́n gbá rẹ̀? Ibi àáfà wa wọ́n họ ni wọ́n á lọ lẹ̀ wọ́n gbé. Àwọn ni wọ́n yí ilẹ̀ lẹ̀ wọn. Àwọn sọ̀hábà wa dúró ti ànábì. Èyí tí wọ́n fọ́ lójú wọn fọ́ oṣù padà. Dúró ti àáfà rẹ̀ dáadáa. Dúró pẹ̀lú àáfà rẹ̀ dáadáa. Bàbá tó lé bó ti rí ìdè lọ́fẹ́ rí àfikún dúró ti dáadáa. Tí wọ́n náà sì rí náà pé àáfàá mi mo lè ṣe 419 mo lè ṣe ìgbòrọ́ mo lè ṣe ìgbàjúwẹ̀ dúró ti dáadáa. فالمهاجرون الذين آمنوا بالنبي. Àwọn mọ̀hájìrún náà àwọn tó bá nẹ́bì rìnrìn àjò lọ́yẹn àwọn làwọn tó ṣe pé wọ́n gbàgbọ́ pẹ̀lú àdé Muhammad. اشتدت قريش في إيذائهم. Nígbà tó ti bá wọn kúrẹ́ gbogbo ẹ̀ lé kankan wọ́n lé mọ́ wọn pẹ̀lú ṣùtá. Wọ́n á dùn wọn in a bad way. Tòun ti bẹ́ẹ̀ wọn ò padà lẹ́yìn àdé Muhammad.
تعذب من أسلم منها. Wọ́n fìyà jẹ gbogbo ẹni tó bá gba ìsìláàmù jọ́nà. Ìdíra wo wọ́n fìyà jẹ gbogbo ẹni tó bá gba ìsìláàmù jọ́nà. بالحمس والضرب. Láyà wọ́n á dè wọ́n, wọ́n bá dè wọ́n, wọ́n á dọ́ọ̀sì, wọ́n á lù wọ́n. والجوع. Wọ́n á sì fẹ́ mi pa wọ́n. Ìbádọ́jú òsì ká wọn. والعطش. Wọ́n fún wọn lómi. حتى صار الواحد منهم لا يستطيع القيام. Wọ́n jẹ wọ́n yà bẹ́ẹ̀ lẹ́yìn ànábì. Owó títí tó ṣe pé kọ́dà ń bẹ nínú wọn tí ò lè dáàbò gbó mọ́ látara ìyà tó ti jẹ wọ́n. ومنهم من كل عين. Ibẹ̀ ni wọ́n fọ́ lójú wọn yọ ojú ẹ̀ báyìí. Ẹ wò ká ẹ wá lẹ́jẹ̀ náà wọ́n yọra wọn. Wọ́n yọ ojú ẹlòmíì nínú wọn. Ètò bẹ́ẹ̀ nínú wọn. ومنهم من قطع رأسه. Níbẹ̀ nínú wọn tí wọ́n bẹ̀ ní èrí. Àwọn tó tẹ̀lé àná nínú wa. Ìdíra tẹ̀ tó lé ìjókòó. Níbẹ̀ nínú wọn bẹ̀ lórí. Níbẹ̀ nínú wọn yọ ojú ẹ̀. ومنهم من قطع رجله. Níbẹ̀ nínú wọn ẹsẹ̀ mú ké dànù. Látàrí ìsìláàmù tá a torí ẹ̀ jókòó ìdí o. Látàrí ìsìláàmù tó wá tá à ń fẹ́ràn jẹ̀kọ́ lé lórí lóyìn ni o. ومنهم من قتل Níṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n pa á. كسمية بن خياط. Kàsùmáyà ló là yá rí gẹ́gẹ́ bí Sùmáyà. Obìnrin ni. قتل على يد أبو جهل. Àbújá ni ọ̀pá. Ọ̀pá. Ànábì ọ̀gá agbára kankan. فقال النبي Ànábì wa sọ̀rọ̀. يا آل ياسر صبرا. Ẹ̀yin ara lè yá sí. Ẹ ṣe sùúrù. Wọ́n lágbára kan. Àmọ́ ẹ ṣe sùúrù. فإن موعدكم الجنة. Ẹgbà. Gbogbo bẹ́ẹ̀ ti tọ́nà ṣe fi tó ṣe ẹni wọ́n pa ẹni wọ́n délé ẹni lágbára ọlọ́run. À ń pàdé láti jẹ́ náà. ومنهم جعفر بن أبي طالب. Nínú wọn ni Jáfà lórí àbítọ́ rẹ̀. أخذ اللواء بيمينه. Òun ló gbé àsíá ìsìlámù. Àsíá ìsìlámù òun ló gbé dáadáa yìí. Àsíá fúláàgì táwọn gbé ni. Òun ló gbé dáadáa yìí. بيمينه. Pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ ló fi gbé dáadáa yìí. فقطعت. Nígbà wọn gbá mú wọn gbá àsíá wọ́n sì di ọwọ́ ọ̀tún. فأخذ بشماله فقطعت. Fàákàtà bísímárì ìfàkúta. Dàgbà ọ̀rọ̀ tó ń di ọ̀gá rẹ̀. Ọ̀rọ̀ pé ẹ̀sìn ọlọ́run ni ó yẹ tó fọwọ́ sí ẹ̀ ó yẹ tó ti gbé igi flag ó yẹ tó gbé dáadáa rẹ̀. Ẹ̀jẹ̀ ń ṣe sùúrù bí ọwọ́ tó ti gbé ni ó yẹ tó gbé dáadáa rẹ̀. Fàkúta àpọ́nlé ẹ̀dùn wọ́n yẹ tó di ọwọ́ sí náà. Ajé òmùrí ẹ̀ abẹ́rẹ́ wákà àtàwọn àdá ẹ̀rẹ́ dáadé jọ sàwọn ẹ̀gbádùn. Kí wọ́n ṣe fún yín ẹ̀mí lọ sàwọn rẹ̀. Ó àwọn ìyá wa bá tẹ kíní náà bá tọ́lá níbi gbé ọ̀rọ̀ ọ̀rùn. Ẹnìkan ní ẹ̀wà sáájú. Ẹwà àwọn tó jẹ ìyàlẹ́yìn ànábì ni wọ́n ń gé lójú, wọ́n ń fọ́ lójú, wọ́n ń gbẹ́ lórí yìí o. Àwọn ni ọba àtẹ́bí làwàdà mọ́. Àtẹ́bí àwa lọ mọ́ àkọ́kọ́ dọ̀hùn èyí àkọ́kọ́ lọ sí. Àwa láwà bá ànábì sàwàdà àbí àwa tá a dé tán tá a kírun mọ́. Àwa láwà bá ànábì sàwàdà. Àwa tó ti pé mọ́sálásí a sì fọ́ sí wẹ́wẹ́ yányá pẹ̀lú ọ̀tẹ̀. Àwa láwà bá ànábì sàwàdà. Ẹni àtàwádà ìnáwó ìdáàdì jọ sàwádà bàbá dáàrí ìyáńlá. Àwọn ìyáwó ẹ̀ ní wọ́n ní ìyẹn rọ̀ wọ́n tún wá kúra bàbá dáàrí. Kò sí àwàdà gẹ́gẹ́ o. حتى قتله. Ìgbà yẹn ni wọ́n ní pé wọ́n gé lọ́wọ́ ọ̀tún wọ́n gé lọ́wọ́ òsì. Ẹ̀yẹ ẹjọ́ ẹ̀ wọ́n kúkú pa
وقد وجد في جسد بدع وسبعين جرحا. ẹ jẹ́ bá nígbà wọn apàtà wọn wọ ara rẹ̀ báyìí ọ̀nà mélòó. بدع السنين وسبعين جرحا. لا إله إلا الله. بدع وسبعين جرحا. ní kábí lápèjúwe kábí wọn wá bá ọ̀nà márùnléláàádọ́rin lára rẹ̀ bí wọ́n ti kún ojú bí wọ́n ti kún wọ́n wá ń ta èmi èjì ẹ̀dá la ilaha illallah tí wọ́n ti kún náà kò sọ àṣìálẹ̀ rẹ̀ nígbà wọn rí pé wọ́n sọ àṣìálẹ̀ wọn ẹgbẹ́ owó aláàfẹ́ ní láyé láyé láwù mọ́ ó tún ọwọ́ sí mú wọn gẹ́gẹ́ wọ́n tún gé alẹ́ máa ṣe láyé láyé mo lè káwọn ọmọ kéwọ́n lẹ́yìn ìdíje ọmọ bọ̀yá mo ṣe láyé láyé balẹ̀ rẹ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah àbí ẹ̀wọ̀ ọmọ àwọn ọmọ oní àwọn ọmọdé adáàlú wọ́n pàdé wọn ládàbọ̀ tó mọ́dá ní bá wúlò ìbọ́yẹ́ ní kọ́rin nìkan gbàdá àwọn ẹ̀mọ́ afáná sí ọlọ́run òróró tó bá wọn ọlọ́run òróró tó wọn ọ̀rọ̀ ní kò kékeré wa wọ́n tẹ̀lé àtẹ́bí lọ tó fi dé gbogbo tí wọ́n dé. ومنهم بلال nínú wọn ni Bilal wà dàlárí àbẹ́ Muhammad ينهب ويقول أحد. wọ́n là wọ́n lù wọ́n di kúta lé láyà tí jáde lẹ́nu náà ni pé ahad ọ̀kan lọ́lọ́ tẹ́lẹ̀ fi ń bọ́ ọ̀rọ̀ lára rẹ̀. إسلام حقا ìsìlámù mọ ìsìlámù òdodo ni. صلاة حقا gbogbo orun wọn tí wọ́n kí ìwọ̀n òdodo ni. وإيمان حقا. ìdí bàbá wọn pẹ̀lú ọlọ́run òdodo ni. فرضي الله عنهم ورضوا عنه. ọlọ́run yọ́nú sí wọn. wọ́n lọ́dún wáyé o. àwọn náà yọ́nú sọ́lọ́ nínú wọn dún pẹ̀lú tí wọ́n pàdé pẹ̀lú ọlọ́run. àwọn ayé wáyé. ayé náà lọ́wọ́ wà nù ẹ̀. gbogbo tọ́lọ̀ fi gba téèyàn bá ṣe á ti jìnnà sí. ahé ti ara wa láyé sí. àáfàá ni àwa ń kíra wa ní kìtì ọlọ́run fi jẹ wá yà assalamu alaikum warahmatullahi àṣẹ ìfọ̀kàrọ̀ mọ́sà ẹ̀rọ àṣà àti ní ìgbẹ́ díẹ̀ ẹ bá wá wọnú àwa méjèèjì ó búláàkì ju aṣọ dúdú lọ. àwa ṣe lọ́rọ̀ papọ̀ mọ́ ṣé tiẹ̀ ń ṣe tèmi wá pẹ́ sáyé gbogbo àwọn afáàtàná wọ́n lò dáadáa. gbogbo àwọn àfáàjẹta wọ́n ra wọn lọ́wọ́ gbogbo àwọn àfáàjẹrin wọ́n kúnra wọn lónìí ó sì tán rẹ ní o àti dọ̀tá ara wa o òun ní kó bá ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ síwájú ọ̀jẹ́ ló ọgbà mọ́ àwọn akẹ́kẹ̀ẹ́ pé wá ṣàdúrà àwa náà fẹ́ràn ara wa yìí àwa là ń kéta ara wa yìí àwa là ń gbé ara wa yìí kó làdúrà yìí ló pè wọ́n ti wá gbàdé ìbá ti kọ́rọ̀ ń sàánú aládùá. àfi eléyìí ọ̀fẹ́ràn eléyìí àfi eléyìí ọ̀fẹ́ràn ọ̀tọ̀ àwọn ọmọ kéwù tọ̀ wọ́n fẹ́ràn àwọn eléyìí ọ̀fẹ́ràn àwọn kéwù tọ̀ wọn. kó làdúrà ti wá gbà báwọn tàbí ó ti tóra wọn kalẹ̀ lónìí àwọn olè yìí ọlọ́run tàbí àwọn ni wọn ní nísìnyí àwọn bàbá wọn máa yíyà wọn ní kára sọ láti wọ́n sí ọlọ́run bí wọ́n jẹ́ pé wọ́n gbé ọlọ́run báyìí wọ́n sì sọ gbogbo ẹ̀ fún ọlọ́run wọ́n gbé tọ̀ ọlọ́run àdàmúná síná wọ́n kéwù tọ̀ afáwọn àbúrò tọ̀rọ̀ àtù àwọn náà fẹ́ ṣàdúrà ẹ̀wò gbogbo wọn sì ṣàdúrà báyìí wọn ò ní kí kó bẹ́ẹ̀ tọ́lọ̀ sí ìgbàdúrà náà àbúrátọ́ abẹ́ àbáwà lájí àgbà àwọn obìnrin gbogbo wa pátápátá ẹja tó bismillahirrahmanirrahim ọba ni àdúrà òsìgbà lónìí àwa ń ké gbogbo ẹ̀ aláwọ̀ ya máa ń kàwé sẹ́mi nínú ìlà wa bá wọn tó lé kí wọ́n ní pọ̀ tó ń ké
ẹni tí ń dé inú rẹ̀ ọ̀dá àwọn tó ní àmà sáábì àwọn náà yé tiẹ̀ gbọ́dọ̀ ló ti àgbà àdúgbò náà wọ́n wọlé àwọn ọmọ gbẹrẹ àwọn kéékèèké tí wọ́n ìmọ̀ ọlọ́run ń sẹ̀ fún kọ́ sàánú wa lórí rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ sí wa Nàìjíríà. Amina. Ṣé ẹ bá ní agbóra wa jọ lásàdúrà tọ́ òkú sọ́dọ̀ ọlọ́run tọ́ra àfẹ́ ara wa òṣèlú tààrin àwọn àfáà mẹ́fẹ́ òṣèlú tààrin àwọn olóṣèlú mẹ́fẹ́ mo láti agbóra wa jọ lásàdúrà àwọn tí sì gbé ẹ̀fẹ́ ẹ̀ṣọ́ ẹ̀jẹ̀ akálọ yídì gbogbo wọn ti tán. Àwọn arawara sẹ́kù yìí àdúgbò náà wọlé àwọn ọmọ tuntun wọn ẹni kọ́sà àánú wa. Amina. Lẹ́nu mi bá pùtí àlọ́bà ẹ̀sẹ̀ níbi tòótọ́ ni. Bára bẹ́ẹ̀ lọ́wọ́ àgé wútú àsánà òníwó. Yàrá lọ ká àwọn sábàbọ̀ adáwí ẹ̀sùn àti nípò ìwó ní kí ni. Àdàmọ́ àdàgì ní bíntù wọ́n dà sára tẹ̀sùbá gbogbo ọmọ ọrùn àwọn. Wọ́n máa rí gbogbo kẹ̀kẹ́ ẹ̀kọ́ rí. Aláàdúrí ní sára wàásù ní sáàsáàrí sáàrí àà. Ní tí àwọn ilé ìbùkú sáàsù sí ìbùkú sáàsù. Ẹni tí wọ́n tẹ́ yà wọ́n tọ́ máa yá wá mú àwọn wàásù sáàrù inú rẹ̀ ó dá. Ọlẹ́ni tí bá dì tẹ̀tù àfá. Ọlẹ́ni tí ń gbé ìdẹ̀nú àfá. Ọlẹ́ni tí ń lò tí nú àfá. Níbo la wá bẹ́ẹ̀ ṣe lọ àfi ká bá àbá ṣọ̀kan wàlúùláì ayé ìlérò ní. Àfi ká ṣọ̀kan. Falamma arada Allahu bil khuruji. Ọlọ́wọ́ bẹ́ẹ̀ wà nẹ́bí jáde. Falamma amara Allahu bil khuruji baka Rasulullahi. Ọlọ́wọ́ wà nẹ́bí. Ọlọ́wọ́ lẹ́sẹ̀ ọyá jáde. Ànẹ́bí wa gbọ́ ẹgbẹ́. Wa qala inni a'lamu. Kí ló lóun mọ́? Wa qala inni a'lamu annaki khayru ardillahi. Ọlọ́bí tó jáde mọ́ta, ànẹ́bí wa gbọ́ mọ́ta wáyé, ànẹ́bí ni ha ìwọ mọ́ta. Èmi ànẹ́bí mọ́ mọ́. Lẹ́nu gbogbo orílẹ̀. Ìwọ orílẹ̀ tó lóore jù orílẹ̀ mọ́ta yìí. Wa ahabbuha ila Allahi. Ọlọ́run sì nífẹ̀ẹ́ sí wọ ilẹ̀ náà púpọ̀. Walaula anna ahlaki ukhrijuni minki. Ànẹ́bí wa wò pẹ̀lú omi ojú. Ànẹ́bí wa wò mọ́ta wáyé. Ànẹ́bí ilé ìbá ṣe pàmò tí bẹ́ẹ̀ ní mọ́ta yìí. Tí wọ́n lè kankan tí wọ́n ní jáde kó kẹ̀kẹ́ kó. Ma sakantu ghayruki. Ìbádílé nìkan láyé tó yàtọ̀ sí wọ̀ mọ́ta. Mọ́ta ni bàbá ẹgbẹ́. Fatala Ẹ̀yìn Allah. lórí ni. Ilé tí wọ́n lé àlẹ́bí ní sẹ́kù lára wọn. Wọ́n ya ẹ̀hàn rẹ̀. Wọ́n ya ẹ̀hàn rẹ̀. Wàláhì ìjọba bọ́ bá dé bá dàjọba gbé. Ọ̀rọ̀ àìmọ́rùn pé ọ̀fẹ́ mu. Àìmọ́rùn lè ṣe àbí ìlànà yẹ káàkiri. Yóò yọ ni. Tó wọ́n ló dà kòkò lórí omi lọ́nà. Lẹ́yìn sí àbú ìlànà. Yóò gbé fún ọ lọ arábùtọ̀ wa. Lọ́tọ̀ omi lọ́wọ́ náà. Wọ́n lára. Ẹ bá wá dé Mọ̀dínà. Tọ́ba wo yẹn Mọ̀dínà tọ́ba gbọ́ bí lábẹ́ wá ní. Yahaj. Wọ́n lọ máa ṣọ́ọ̀bù. Yahaj. Yahaj. Bó sọ́ọ̀sì Yahaj. Yóò fọ̀. Ìyí tí wọ́n ṣe fún àdúgbò ìgbọ́nà sára kìlọ̀. Ibẹ̀ ń Mọ̀dínà gbogbo. Kọ̀ọ̀tán lára àwọn kò sí ní tẹ́. Wọ́n fi fẹ́ pàdé àdẹ́bí. Gbogbo òun lọ́rọ̀ pàdé àdẹ́bí. Àwọn ọmọga ni ẹni púpọ̀ ọmọ sí ní lóru òru tó bá sáré ẹ̀ ọmọga yìí náà. Wọ́n yàtọ̀ díẹ̀. Wọ́n wá gbé táyà wájú lókè láyé. Wọ́n wá gbé táyà wájú lókè. Gbogbo táwọn yìí máa ń sẹ́yìn àyè wọn náà ń gbé mọ́gà. Wọ́n á gbé táyà orí wáyé búrúkúkúkúkú láàrin èrò. Àwọn ni wọ́n lé ànábì jọ́sí. Kìnní pọ́nra wọn náà níbi lára wọn tó ní. Fatala Allahu ta'ala li Muhammadin. Ẹ̀sìn Yorùbá níbi lára jẹ́ náà. Ọlọ́run wá sọ fún àdébù Muhammad báyìí. La uqsimu bihadhal baladi wa anta hillun
bẹ ayẹsẹ lọlẹ bó ti búra pẹ̀lú ìlú yìí mọ́tà nàwa ó búra pẹ̀lú ìlú yìí ìwà nẹ́bí wà á ń tà yà Rasulullah ìwà nẹ́bí hàlà hẹ́lòlù ìhàzà nàbí. وأنت حل بهذا البلد. ọmọlúwàbí sì ni ọ nínú ìlú yìí ọmọlúwàbí ni ọ èso máa yé àmọ́ tòun ti bẹ́ẹ̀ jáde ọ̀rọ̀ tí mo ti ọ̀sẹ̀ rẹ̀ gbogbo àwọn àdúrà kàkà àwọn tọrọ tá a ṣe bí ó gbà ọlọ́run ló yé àmọ́ ìdílé àfẹ́fẹ́ àdúrà tó a ṣe ní ọgbà àmọ́ ìdílé omi ìbẹ́nu tá a tọrọ bọ́rọ̀ kò ṣe fún wa tá a bá mọ̀ ní a sì mọ̀ yé àmọ́ àmọ́ ìdí ọlọ́run nìkan ló mọ̀. فلما دخل المهاجرون المدينة. nígbà wọn bẹ̀rẹ̀ àwọn lọ ọ̀rọ̀ bọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ gbọ́ lẹ́nu gbogbo àwọn afáàṣẹ kò sí wá sí. wọ́n lọ àwọn àjẹrò àwọn ọkọ̀ mọ̀dínà. فوسعوا أهل المدينة. فوسعوا أهل المدينة. àwọn aráàlú mọ̀dínà wọ́n gbà wọ́n láyè wọ́n gbà wọ́n tọwọ́ fẹsẹ̀. ọlọ́run ọlọ́mọsà kí ẹ̀ Muhammad sallallahu alaihi wasallam. ọlọ́mọsà bọ̀wọ̀ kí ẹ̀ Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀yin jama bẹ́ẹ̀ ká ń gbọ́dọ̀ náà bá lè wà lẹ́ni ọ̀sẹ̀ ní òṣìṣẹ́ lérí nǹkan kì í bẹ́ẹ̀ wo wàhálà wọ̀nyí ni wo dààmú tàbẹ́bìrì ni wo dáadáa wo fìtínà tàbẹ́bìrì alábìdá àmúwá ó sì wọ gbogbo ẹ̀yà ọjọ́ ọ̀fọ̀ra ká gbogbo ẹ̀ ọ̀fọ̀ra gba gbogbo ẹ̀ adájọ́ ní farada títí lọ́rọ̀ fún wa pé kódà wà máa tà á kára àdé iná bàtà adájọ́ ọ̀nà òfèrè yìí ọ́. إنا فتحنا لك فتحا مبينا. èmi ò lóhùn mi wọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ lè mí lò mí. إنا فتحنا لك فتحا مبينا. wọ́n ní ẹ̀jẹ̀ fúnra náà kẹ́ wọ́n ọ̀gbọ́n máa ta ká tẹ̀ máa bẹ sáfì ká wọ́n máa ta àkà ìwọ́n kú àlẹ́ mo fèrè yìí ọ́. ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما ويعلمك الله نصرا عزيزا. èyí ni wọ́n tún máa ṣe mọ̀ mójúbò kí á ṣe kò ṣe sí náà kò olómi igi kò ṣe jàmbá bẹ́ẹ̀ nìkan kò gbé owó olówó kọ́dà nígbà tó fẹ́ máa lọ ó fi gbogbo nǹkan hàn sí lágbájá owó rẹ̀ ní lágbájá ó lè wá owó rẹ̀ ní lágbájá ògèdè ló wà tíráàbù lọ gbogbo owó àjọ owó lọ ni. owó lọ ni wọ́n máa ń bẹ̀rẹ̀ ẹ̀rọ ẹ̀jẹ̀ náà wọ̀n láì pásítọ̀ owó rọ́bà ìgbésẹ̀ òní bí àwọn ọ̀rẹ́ ọkọ̀ owó lọ ni owó bí owó 2 mílíọ̀nù wọ́n sì kó lọ ẹni tá akẹ́wà pé nọ́mbà kọ̀ lọ́mọ olùsí ọlọ́run lé ọkọ̀ sọ kiri sẹ́nu ó gbogbo kiri sí káàdì àwọn wá ń pè wọ́n pé kọ̀ lọ. ìwọ náà ní ìfẹ́ máa rà rẹ sọ pé aláàmọ́ àná là ń bẹ́ẹ̀ èyí ṣe tí wọ́n wá kọjá nẹ́bí bọ́ sàmọ́ àná. lórí náà ọlọ́run wọ́n sàkóra àlẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam. kó lẹ́yìn aláwẹ̀ kẹfẹ́ láàrin wọn ni ẹ dákun ẹ má jẹ́ aṣọ pé kò sí bàbá wa láyé àgbà láàrin wa wọ́n ti wọ́n bẹ láàrin wa náà bá ti wáyé. Insha Allah. ẹ bá ń bí ọ̀sọ́rọ̀ kó wo kí ní ti ń lọ yìí ẹ̀wọ̀n kan ọlọ́mọdé àti àgbàgbọ́ mi ti ń lọ yìí. ṣé ẹ bá yẹ sọ mi ti ń lọ pé Mayday ready for crashing land ẹni bí o ṣe ti parẹ́ lè fi yàrá. kí n ṣe lọ ẹ̀wọ̀n ń gbọ́ òkè lọ́nu òkè fíìtì tó fẹ́ rìn kò tí ì parí fíìtì tó fẹ́ rìn. bọ́bá parí ẹ̀ka ní ẹ̀rọ alẹ́ gba ẹ̀wọ̀n kan atẹ́gùn ọlọ́run
lọ́wọ́ akébà ẹ̀ ọlọ́run ó ṣe tí ọba ṣe kí hàn ọlọ́run lè gbé ilé bá wà nú ẹ̀ yóò máa gbé lọ ẹ̀ sì kú dànù kò ní rí kankan. Ọlọ́run o láti sábà wá sọ wọ́n dáadáa. Amina. A ṣàdúrà èmi ẹlẹ́pọ̀ ẹja sanwó àdúrà ẹja ṣe nígbà táwọn alájẹ́ bá pẹ́ jòkó ẹja kù nígbà táwọn alájẹ́ bá pẹ́ jòkó ẹja kálukú.